Ilé-ẹjọ́ ju tọkọtaya tó fi tipátipá bá ọmọ ọ̀dọ̀ wọn ní àjọṣepọ̀ sí ẹ̀wọ̀n ní ìpínlẹ̀ Èkó. Ilé-ẹjọ́ májísírèètì tó wà ní agbègbè Ògùdù ní ìpínlẹ̀ Èkó ti ju tọkọtaya kan Ọmọlára Alhaji àti ọkọ rẹ̀ Ramoni Lateef sí ọgbà ẹ̀wọ̀n wípé kí wọ́n máa gba afẹ́fẹ́ níbẹ̀ pẹ̀lú ẹ̀sùn wípé wọ́n pawọ́pọ̀ fi tipátipá bá ọmọ ọ̀dọ̀ wọn ní àjọṣepọ̀. Tọkọtaya náà tó ń gbé ní àdúgbò Igbó Ńlá ní Kétu ní ìròyìn sọ wípé wọ́n ń kojú ẹ̀sùn ìfipábánilòpọ̀, ìfìyàjẹni àti ẹ̀sùn olè jíjà. Ilé-iṣẹ́ ìròyìn wọ́n jábọ̀ wípé nínú oṣù kẹta ní ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ tí tọkọtaya Ramoni àti Ọmọlára tí wọ́n pawọ́pọ̀ fi tipátipá bá ọmọ ọ̀dọ̀ wọn lò pọ̀ nínú ilé. Báwo ni kinní ọ̀hún ṣe ṣẹlẹ̀? Ọ̀rọ̀ rẹ̀ o. Ọlọ́pàá tó mú ẹjọ́ lọ sí ilé-ẹjọ́ Don Paris òun ló fi ẹjọ́ sùn ní ilé-ẹjọ́ májísírèètì tó kalẹ̀ sí agbègbè Ògùdù. Ó ní ọ̀gbẹ́ni Ramon Lateef ó máa ń fi tipátipá bá ọmọ ọ̀dọ̀ wọn lò pọ̀ tó jẹ́ ẹni ọdún 19 ọmọ ọ̀dọ̀ wọn pẹ̀lú ìrànlọ́wọ́ ìyàwó rẹ̀. Wọ́n ní láàjìn lóru gànjọ́ ni ìyàwó Lateef yóò jí ọmọ ọ̀dọ̀ wọn kalẹ̀, yóò sì bọ́ sí hòhò, yóò wá pe ọkọ rẹ̀ yìí pé kó wá ṣe kinní yẹn fún un. Yàtọ̀ sí èyí, ọlọ́pàá ṣàlàyé pé arábìnrin Alhaji òun fúnra rẹ̀ ló ti kọ́kọ́ fi ìka já Abale ọmọbìnrin ọmọ ọ̀dọ̀ wọn yìí tí ẹ̀jẹ̀ sì ń ṣàn jáde ní ara ọmọdébìnrin òun. Wọ́n ní bákan náà ni wọ́n kọ̀ láti má san owó oṣù tí wọ́n jọ fi ẹnu kò wípé àwọn máa san fún ọmọdébìnrin yìí. Wọ́n kọ̀ láti má san owó oṣù fún un. Wọ́n sì tún gba ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ kúrò lọ́wọ́ rẹ̀. Bákan náà wọ́n tún gba káàdì ATM rẹ̀ kúrò ní ọwọ́ rẹ̀. Àwọn ìwà wọ̀nyí ni ìǹsìpẹ́tọ̀ ọlọ́pàá Paris ló sọ fún ilé-ẹjọ́ tí ilé-ẹjọ́ sì takò ó wípé ìwà kò tọ́ ni wọ́n hù àti wípé wọ́n fi ìyà jẹ ọmọ ènìyàn. Wọ́n ní eléyìí ó ní ìjìyà tó tó àti èyí tó yẹ lábẹ́ òfin. Adájọ́ tó ń gbọ́ ẹjọ́ náà, arábìnrin M.O. Tanimola, ó pàṣẹ wípé kí wọ́n fi tọkọtaya náà sí ọgbà àtúnbí kí wọ́n máa gba afẹ́fẹ́ ní ọgbà ẹ̀wọ̀n tó wà ní Ìkòyí títí di ọjọ́ 8 oṣù kẹfà tí ìgbẹ́jọ́ yóò bẹ̀rẹ̀ ní pẹrẹu. Ayé parẹ́ o. Tọkọtaya wọ́n pawọ́pọ̀ láti fi tipátipá bá ọmọ ọ̀dọ̀ wọn lò pọ̀ ní ìpínlẹ̀ Èkó.